Hello, ẹ̀yin èèyàn mi o. Oh my God. Ọ̀rọ̀ Naomi yìí. Kó má lọ fún àwọn kan ní high blood pressure. Ọ̀rọ̀ Naomi. Kí kábíyèsí àtètè tẹ́ jẹ́jẹ́. Torí kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Kò sí ní kábíyèsí ẹni sùúrù. Ìyàwó yín máa dé torí Ọlọ́run ti ṣe gbogbo ètò fún yín. Àwa là kàn mọ́ ni. Ẹ̀yin gan pàápàá. Ẹ máa tẹ́ jẹ́jẹ́. Wọ́n bá ní láta òru àná tí kábíyèsí wọlé lọ sùn pé wọn ò rí. Kígbe márùn ó ti ké láàárọ̀ yìí tó máa ń kéré tó máa ń jí ń kí kábíyèsí. Ó máa kí torí kábíyèsí máa wú láàárọ̀. Wọ́n ló ti kí látago márùn ló ti ń ké pé kábíyèsí o. Ẹni kan tó máa ti kí kábíyèsí ní méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá. Wọ́n ní kábíyèsí ò jáde. Títí ilẹ̀ fi mọ́ kábíyèsí ò dá wọn lóhùn. Àwọn olórí láàfin gbogbo wọ́n lọ sẹ́nu ọ̀nà kábíyèsí pé káwọn lọ kí kábíyèsí káàárọ̀ o. Wọ́n débẹ̀ o. Wọn ò ṣílẹ̀kùn. Ó yẹ kí kábíyèsí ti jí. Kí ló dé? Wọ́n lá kígbe gan sọ pé káwọn ò gbọ́ ká kígbe pariwo. Kígbe gan wọn ò gbọ́. Kígbe ní òun ti pariwo. Òun ti kéékèèké kábíyèsí ò jáde ni. Látàárọ̀ tó ti tó látago márùn ló ti pariwo. Wọ́n láwọn ò gbọ́. Wọ́n ní àìṣe ní gbọ́. Wọ́n ní báwọn náà tún bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ pé kí ló dé tí kábíyèsí ò dé tí ìṣílẹ̀kùn by this time. Wọ́n náà gbàgbàgbà kábíyèsí ò jáde. Wọ́n kílẹ̀ àti gbogbo everywhere entrance wọn rí kábíyèsí kó ṣílẹ̀kùn. Wọ́n ní látàánà wọ́n bẹ̀rẹ̀ sí àbí látòru títí di àárọ̀ yìí. Pé bẹ̀ tí wọ́n rí kábíyèsí nígbà kó tó lọ sùn lánàá. Pé gbogbo èèyàn rí kábíyèsí. Kò sí nǹkan kan tó ṣe. Wọ́n ní kó má lọ jẹ́ pé nǹkan tó ń ro kíkí hypertension Naomi kó má lọ ṣe kábíyèsí léṣe kó má lọ ṣe kíní o. Wọ́n ní kíní ní ìbò. Ẹ̀yin gangan lẹ máa kóra yín kúrò. Ẹ̀yin lẹ fún kábíyèsí hypertension. Tẹ́ bá ti kúrò láàfin kábíyèsí máa wà fine. Àwọn túláàsì tí kábíyèsí lọ kó wá sáàfin. Àwọn ni àsọ̀rọ̀ yìí. Lọ́wọ́ kan ṣá wọ́n ní kábíyèsí ò tí dá anybody lóhùn ọtí kan tí ẹ̀mọ́ yóò wà ní àbí òsì ní at the end of the day. Wọ́n rí kábíyèsí kò jù lára wọ́n kọjá wọ́n sọ fún àwọn gatemen kábíyèsí nǹkan mọ́tò ẹ̀ wà nílé mọ́tò ẹ̀ ṣe kíni àwọn yẹn láwọn pé kábíyèsí ò tí kọjá ní géètì láàárọ̀ yìí. Wọ́n wá wọ́ndà pé bó ni kábíyèsí lè lọ láti àná yẹn àbí láti òru mọ́júmọ́ èní. Wọ́n ní gbogbo àwọn olórí fi bẹ̀rẹ̀ sí ní kéèkì ládùúgbò pé wọ́n wá kábíyèsí o. Gbé kábíyèsí gbà wọ́n lọ bá pàrọ́pọ̀ ní kábíyèsí wà nílé. Kábíyèsí ò sọ fún òun pé òun fẹ́ travel. Kábíyèsí ò sọ pé kí wọ́n ní gbogbo wọn náà ṣàwọn kábíyèsí láti àárọ̀. Ó ti ẹ̀dá. Ẹ̀sìn mo mọ̀ pé kábíyèsí will be fine. Ṣé rí gbogbo àwọn túláàsì tán sọ pé àwọn wà láàfin tó ń rò pé bóyá wọ́n ń ṣe ara wọn wọ́n ṣe kábíyèsí ara wọn náà ń ṣe o. Ara wọn náà ń ṣe tó ń rò pé wọ́n ń ṣe Naomi ara wọn náà ń ṣe nítorí bí Naomi ṣe wà nìyẹn. Ọlọ́run ti tú kábíyèsí àti Naomi papọ̀ kò sí òmìnir kan tó lè mì wọ́n. Yes, àwọn méjèèjì bọ́n ṣe wà yẹn miracle ni wọ́n. Àwọn tó kàn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ń sá kíjokíjo tó fẹ́ gba tó ń jẹ ogún ológun mọ́ tiwọn. Ó tiẹ̀ tó ẹni tó ń pè ní Mariam torí àmọ́ nǹkan tó ń wá láàfin. Àmọ̀dí nǹkan tó fi ń wá ogún ológun. Ó padà kó kúrò. Ó lóhùn lówó. Ṣé ẹni tó lówó ṣé gbọ́dọ̀ máa kú sí ìdí owó olówó bí ẹni tí ò rọ́lá rí. Gbogbo wọn pátápátá ìyànà máa bá ń bẹ̀. Àti ìmọ̀ bí tí kábíyèsí gbà ń sìn. Bí kábíyèsí o bí ó jí lọ kúrò láàárọ̀ torí àti gbọ́ pé kábíyèsí fẹ́ lọ sílùú òyìnbó. Ó lóun máa wá Naomi lọlé ni. Ó máa lọ bá ní UK. Ó máa lọ ṣe kíní torí ẹni tó mú Naomi ìyàwó òun travel out pé òun fẹ́ lọ wò òun fẹ́ lọ bá pé yóò tọ́ ni olólọ́gbà yàn lá pé yóò tọ́ ni kì í ṣe èèyàn ló gbé lọ pé òun fẹ́ mọ̀. Wọ́n ní kábíyèsí ẹ lọ sí mi ẹ̀dọ̀
kábíyèsí kò sí nǹkan kan, ẹ má wulẹ̀ ṣera yín léṣe bíi tàwọn olórí tẹ́ kó sáàfin. Àwọn yẹn ni wọ́n gbé fake káàkiri, wọ́n gbé fake dání tó jẹ́ pé àwọn mi wà lọ́hùn tó rọra ń gbádùn tiẹ̀ torí ìgbádùn ló ọmọ yẹn wálé ayé wá ṣe. Ṣé mọ̀ pé Naomi Ọlọ́run ti dá látọ̀dọ̀ ọ̀run wá láti wá jẹ ìgbádùn láyé yìí. Ó gbé kábíyèsí, ó gbé sínú pọtumọ́tò wá ti di ayé yìí. Tọ́n dẹ̀ mọ̀ àwọn abẹ́lẹ́jayán tó ń ṣe wàhálà káàkiri. Wọ́n mọ̀ pé ó páàkì gbogbo ẹrù ẹ̀ sínú pọtumọ́tò àti ọkọ ẹ̀ àti gbogbo ọlá àti iyì àti gbogbo ó gbé wá sí di ayé yìí láti wá ṣe rere. Lọ́ bá sọ pé àwọn ò ní gbà, àwọn ò ní gbà kí kábíyèsí máa jẹ gbogbo kí Naomi máa jẹ gbogbo ìgbádùn yìí nínú ààfin yìí, àwọn ò ní gbà. Ẹ ní gbà, ẹni tọ́lọ́run ti tún ṣe, ẹni tọ́lọ́run ti ṣe dáadáa. Òun lẹ sọ pé ẹ ní gbà. Àwọn ò pè, ẹ kàn fúnra yín ní headache. Ẹ fẹ́ ṣera yín léṣe, ẹ fẹ́ para yín. Kí kábíyèsí náà tó àwọn gan bá mọ̀ pé àwọn pé lóòótọ́ Naomi Ọlọ́run rán Naomi wá fún wọn ní ààfin. Kó ya fira ẹ̀ lọ́kàn balẹ̀. Kó ya dúró gidigbí, kọ́kàn ẹ̀ balẹ̀ digbí kó sọ pé ẹ̀yin kẹ̀, òun ò ní sọ́fà lásán. Naomi ń padà bọ̀. Kábíyèsí nìkan ló ń ṣe yan bí ọ̀kà. Tó bá pé tó bá jẹ́ àwọn òtùmọ̀pọ̀, mo ti mọ̀ pé tó bá jẹ́ àwọn òtùmọ̀pọ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. No weapon fashioned against our kábíyèsí shall prosper in the mighty name of Jesus. Torí téèyàn bá ti ṣe mistake lákọ̀ọ́kọ́, ọ̀nà tí Olúwa máa ṣe amend mistake yẹn kí Ọlọ́run ó wá tún àárín ibẹ̀ yẹn ṣe. Ọ̀nà téèyàn máa gbàdúrà fún nìyẹn pé k'Ọlọ́run kó jọ. Òun ni ìdí tí Ọlọ́run fi rán Naomi wá sáàfin pé kó wá assist ọkọ ẹ̀, kó assist kábíyèsí, kó má yẹ kí kábíyèsí túbọ̀ ṣìnà jù bẹ́ẹ̀ lọ. Àwọn pastors ti sọ fún Queen Naomi pé Queen Naomi jẹ́ lọ padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀, kó má yẹ kí ọkọ ẹ̀ tún lọ go behind nǹkan tó ṣẹlẹ̀ yìí, kó má tún lọ ṣe ìtótú jù bẹ́ẹ̀ lọ, pé kó padà kó lọ tún àárín ibẹ̀ yẹn ṣe. Battle yẹn ó ti start ó máa finish ẹ̀ ni. Ọlọ́run pẹ̀lú ohun àtagbára Ọlọ́run àtàwọn angels látọ̀run àtàwọn ogun ọ̀run àwọn nọ́mbà jà ìjà rere tó ń jà ní ààfin yẹn. Àwọn tọ̀hún yẹn náà kàn fira wọn ní ìyà jẹ. Kí Naomi fọkànbalẹ̀, kí kábíyèsí fọkànbalẹ̀ torí ìránṣẹ́ tí Ọlọ́run rán sí kábíyèsí òun ni Naomi yẹn. Wọ́n ní tá bá dẹjú àárí mú o, tí kábíyèsí bá fara balẹ̀ gbogbo nǹkan tí kábíyèsí lérò pé bóyá kò ní tó máa ṣẹ́kù, kò sí nǹkan kan tó máa ṣe òun àti Naomi. Ọ̀nà ń wà látàárọ̀ pé kò tí ì ṣe wọn ò tí ì rí. Wọ́n á wà worried láàfin. Wọ́n wà worried, wọ́n pariwo pé tó ń wádìí káàkiri pé ibo ni kábíyèsí ìbá wà. Ibo ni kábíyèsí ìbá wà. Wọ́n ti lọ sí Ṣẹ̀ráìn, wọ́n ti lọ bèrè wò. Wọ́n ní àwọn yẹn mọ̀ ibi tí kábíyèsí wà pé tí wọ́n ò jẹ́ kán wọ́n sọ fún wọn. Wọ́n sọ fún anybody. So ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa bá bọ̀. Ibi tí kábíyèsí lọ tán fi ń wá látàárọ̀ tí gbogbo èèyàn fi káyà sókè, ẹ máa gbọ́. Ẹ mọ̀ pé àwọn kì í ṣiṣẹ́ wa láàbò. A máa fún yín ní ìtókù. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ̀yin èèyàn mi tó fẹ́lẹ́ kẹjọ, ẹ̀yin èèyàn mi tó mọ èyí, tó mọ bọ́n ṣe ń dá sọ̀rọ̀. Ẹ ṣé, ẹ bá fi ìtókù sí comment section. Ẹ ṣé like kẹ́dẹ̀ fi ìtókù kẹ́dẹ̀ bá subscribe. Ìtókù, a lè máa jẹ́ kẹ́ gbọ́. Jésù Olúwa wa. Àmín.